Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. You're not dancing. Wow! Smile. Can you peck her? Can you peck her? How do you feel now? Can you hold it? Smile.
adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba kẹ́ tó wọ ìpínlẹ̀ bàbá mi bàbá wa Ọbásanjọ́ ti kó gbogbo tí fẹ́ẹ́ dàtò gbè kúrò ní ọ̀nà gbọ́ kẹ́ tó wọlé bàbá mi Olúmídé ẹni láti sanwó tó gbé mọ́mì dájú ló máa ṣíwájú dájú 10,000 mi dájú 10,000 mọ́mì iye tó bá wá wù ẹ̀yin sọ́pọ́tì dájú ni iye tó bá wá wù ẹ̀yin tí gbogbo ọkùnrin kọ́kọ́ tẹ̀lé dájú ní àwọn tí gbogbo ọkùnrin tó tẹ̀lé dájú ní. The 3 bowls, mommy. 3 bowls. Owó ọmọ àlàáfíà lè tọrọ. Owó ọmọ àlàáfíà lè tọrọ. Ilé ayé tí a wá o, àlàáfíà lè tọrọ. Ìdọ̀bálẹ̀ náà gánà oyó. What side do you have?
lórúkọ Jésù ayọ̀ ní kú mọ́kọ lórí lórúkọ Jésù ọkọ ní kú máyà lórí lórúkọ Jésù ìdílé kìíní àti ìdílé kejì wọn máa wà ní àlàáfíà lọ́gbọ̀n gbogbo kálẹ̀ fògbò fún orúkọ Jésù Olúwa wa. Ẹ bá mi kí aleluya. Jésù Kristi ọmọ Ọlọ́run òun náà ni ẹ̀gbọ́n mi lóyún púpọ̀ yìí ọ̀gá mi ní the media world so iṣẹ́ yẹn a máa pín ní tọ́pọ̀ àti ìyàwó bá dé ṣùgbọ́n á do most of it ṣùgbọ́n eléyìí tó kàn wá ẹbí àṣẹ kó lè yá kọ́kọ́ wọlé we don't want to waste too much of our time inú wa yóò máa dùn ayọ̀ wa yóò máa dùn. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gbogbo ẹbí aláyọ̀ ẹbí méjèèjì àti ẹbí George àti ẹbí Olúmídé a dúpẹ́ nítorí Ọlọ́run wà láàyè pẹ̀lú wa ọ̀pọ̀lọpọ̀ ni ó ń dárú ọjọ́ báyìí tí ò kì í ṣe é ṣe fún wọn Ọlọ́run gbà wá láàyè adájọ́ ó fún wa láàyè a tún dá ìgbà ó tún jẹ́ kí ìgbà kò àgbọ́ ìbànújẹ́ òjijì tó ń mú ní iye ọjọ́ èyí tó pẹ́ àbí kò tó ọpẹ́ kí a tó wá ṣe ohunkóhun Ọlọ́run yìí náà láàkọ́kọ́ yìí ká tó bẹ̀rẹ̀ paraphanẹ́lẹ̀ àti wa nígbà tá a bá kọ́ fọpẹ́ táwa fẹ́ gbowó tá a bá fi síwájú bàbá yẹn jókòó á máa wá wò wá ẹ jẹ́ ká kọ́ fún lóúnjẹ tiẹ̀ tí bàbá bá ti yó kó bẹ̀rẹ̀ sí rọ̀jò ògùnkúnlẹ̀ fáwa tó kù amen. Nítorí bàbá kan ṣoṣo tí ó ti wà ń bí ká tó wà ń bí tá a bá kúrò bí ó máa tún wà ń bí bó ṣe wà ń bí ó wà ń bọ̀ mí ó wà lẹ́kọ̀ọ́ ó wà ní Amẹ́ríkà ó wà ní London is an ubiquitous God ó wà káàkiri gbogbo àgbáyé ni ọba àwọn ọba elétí gbáròyé elétí lulu kára bí ajere ọba lánàá ọba lónìí ọba títí ayérayé àìnípẹ̀kun. The man that is noted in all ramifications of life. Archaeologists call him the eternal rock of ages. In botany, he's been referred to as the tree of life. Carpenters call him the door. Doctors refer to him as the great physician. Electricians call him the light of the world. In floristry, he's the rose of Sharon and the lily of the valley. Geologists call him the precious stone. Historians say he's the ancient of days. Journalists call him the truth. In the Judaism cultivation, lawyers call him the advocate. Mother says it's the comfort to their soul. Oceanographers call him the river that flows with living water. Transporters call him the way. And finally, the zoologist says he's the lion of the tribe of Judah. Torí bàbá kan ṣoṣo ẹlẹ́gbàgbé di orúkọ yìí, ẹ má bínú sí mi, a tún dìde ìṣẹ́jú méjì. Nígbà táwọn máa sọ pé gbogbo ayé. Ọlọ́run wa òṣò pẹ̀lú ọ̀run àṣẹ ni ọba o ọba tó fi gbogbo ayé ṣe tìṣẹ́ ọ̀gá ògo ọba tó dádì ògo ọba tó wọ bàtọ̀ góòlù náà ológo tó ju ògo lọ ìwà lómi ní sáyẹ̀nsì omnipotent ṣèkínà àgbòrò onígbò rẹ ìbàrẹ̀ ọba tẹ̀rẹ̀ rẹ kárí ayé ọba àròjò tí mo nílé mú lẹ́rù Elédùmarè ọba kiri sóre ọba tó lè pa tẹ́nìkan ò lè jọ ọba tó lè jí tẹ́nìkan ò lè pa ìwọ ni merciful God ìwọ ni marvelous God tí gbogbo ayé pariwo alágbádá iná alágbáwí ẹ̀dá ọ̀rọ̀ mọ́ níṣẹ́ àfàyà tí Ọlọ́run o kábíyà ò máa sí o alákòóso ọ̀run Ọlọ́run mi mo mọ pẹ́ tó dà. Ẹ̀yin ìyá méjèèjì ẹ máa bọ̀ níbí. Mi ò fẹ́ stress girama ni ó yá. Ẹ̀yin ẹ máa jó torí pé ẹbí wọn wọ́n yè ẹgbẹ́ wọn wọ́n gbà wọ́n fún ọkọ̀ wọn náà fún wọn yà wálé. Ọlọ́run mi ò bá pẹ́ tó dà wọ́n. Èyí
wọn ká má ní